ọkọ̀ àbíkẹ́ abadákìyàbá Ashraf bàbá Akram bàbá Musharraf mẹ́rin happy returns lárí bíbí ní Abidjan ọkọ̀ àbíkẹ́ bàbá adákìyàbá Ashraf bàbá Akram bàbá Musharraf mẹ́rin happy returns. Ìbàdàn nílé Olúyọ̀lé Ìbàdàn máa já o Ìbàdàn máa já o àfikàrà ń fọ́ èèmù nílé Olúyọ̀lé Ìbàdàn máa já o Ìbàdàn máa já o àfikàrà ń fọ́ èèmù. Ìbàdàn nílé Olúyọ̀lé nílé Olúyọ̀lé Ìbàdàn máa já o Ìbàdàn máa já o àfikàrà ń fọ́ èèmù nílé Olúyọ̀lé Ìbàdàn máa já o Ìbàdàn máa já o àfikàrà ń fọ́ èèmù. Olúyọ̀lé ọmọ Ìbàdàn lé Olúyọ̀lé lárí bí l'Abidjan ọ̀dọ̀dún láró òkè lọ́rọ̀gbó. Èèyàn sàkè promotion èèyàn Anthony rẹ́kọ̀dé àdìbà bọ́lá. Èèyàn yàgò yóò mọ yàtọ̀ ẹ̀wù l'Abidjan. Ìfàfẹ́ entertainment kọ́ lọ́ máa bàyọ̀ wá jẹ́. Aláṣẹ Unique Conskibi Ventures lárí bí l'Abidjan olùfimọ́ l'Abidjan. Unique Concept Tekini Ventures lárí bí l'Abidjan olùfimọ́ l'Abidjan. Èèyàn kìkì mi sáyidì ìyàn borí lẹ́rí yẹn Òṣùpá sáyidì olùfimọ́ l'Abidjan. Oya Unique Concept Tekini Ventures lárí bí l'Abidjan olùfimọ́ l'Abidjan.